wọ́n ní rákà méjìlá tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé Olúwa yóò ti torí ẹ̀ kọ́lé fúnni ní àlìjẹ́nà ṣé ó yọ ẹni tó jẹ́ pé ọ̀pọ̀ ìgbà ló máa ń fi ń rí ṣe ìgbà díẹ̀ ló máa ń bọ́ máa lọ́wọ́ sílẹ̀ àbí kò gbọ́dọ̀ já létí rárá ni àdífì ń sọ àbí ṣé lójoojúmọ́ téèyàn bá ti ń ṣe àwọn náfìlà yìí ó ní wọ́n mọ̀ kọ́lé kọ̀ọ̀kan fúnni nínú ọgbà àlìjẹ́nà. Mrs. Ọpẹ́yẹmí láti Ireland wọ́n ní ṣáájú kí àwọn tó dàgbà tó báyìí ọjọ́ 5 sí 6 ní èyí làwọn fi máa ń wá àmọ́ nísìnyí ó lè wá lọ́jọ́ 3 téèyàn ò ní rí rárá lọ́jọ́ 4 tí yóò sì tún wá lọ́jọ́ 5 ó ti lè dúró lọ́jọ́ 5 nígbà míì tí yóò tún dé lọ́jọ́ 6 fún bí wákàtí díẹ̀ lẹ́yìn tí àwọn ti mára tán báwo làwọn ò ṣe máa ṣe pẹ̀lú ìjọsìn àwọn ẹ̀jẹ̀ dàdó máa ná ṣe. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé ọ̀kan nínú ìjọsìn ńlá eléyìí tí ń bẹ níwájú wa òun náà ni ọdún iléyá eléyìí tó ṣe wípé yóò wáyé ní ọjọ́ alárùbá eléyìí tí ń bọ̀ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ àbí Allah azza wa jal kó jẹ́ kọjọ́ náà kó kó bá wa láyé kó bá wa láyé kó bá wa nídẹ̀ra. Àmín. kò sí tàbí ṣùgbọ́n nínú nǹkan tó yẹ kí mùsùlùmí ọmọ náà ni pé ẹran iléyá sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam sunna tó sì ṣe pé ó lágbára bẹ́ẹ̀ làwọn ẹni tó pọ̀ nínú àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà òun náà ni wọ́n sọ. bó fẹ́ kó ṣe pé a rí àwọn kan táwọn sọ pé ọ̀ràn àyàn tí ẹni torí pé Olúwa sọ pé fasalli li rabbika wanhar wọ́n ṣe sọ̀láàtì f'Olúwa rẹ̀ wanhar ay wanhar lahu kó sì máa pẹran fún wọ́n ní ẹran tó ní ká pa yìí ẹran léyà ni tí eléyìí bá yé wa àti bá àti bí akórira fẹ́ni tó lúwa bá ní kó ní agbára nǹkan tó fi lè pẹran léyà kọ́kọ́ láti pa gbogbo ẹni tó lúwa bùkún lọ́kùnrin ni àbí lóbìnrin nǹkan tó fi lè pa léyà kó rí dájú pọ̀ ń pa ṣùgbọ́n tó lúwa ẹlẹ́dàá wa bá sínà rẹ̀ fún ọ tọwọ́ kọ̀ láti pa ní tó ṣeun akórira rẹ̀ nínú òfin ṣẹ́ríà. bákan mẹ́ta ni làwọn ẹran tó lúwa ẹlẹ́dàá wa gbà ipa lè fi pa léyà ó lè jẹ́ àgbò àgùtàn màálù tàbí ràkúnmí lábẹ́ àgùtàn láti rágbò àtàbò rẹ̀ bákan náà orúkọ àtàbò rẹ̀ ewúrẹ́ àwọn mùsòrò gbogbo àwọn eléyìí wọn wọlé ya ṣùgbọ́n a ṣàkíyèsí tó bá gbàgbò la fẹ́ pa kò gbọ́dọ̀ kéré sóṣù 6 ṣùgbọ́n àwọn yòókù wọn gbọ́dọ̀ kádùn bí ẹni tó fẹ́ pa orúkọ ewúrẹ́ tàbí mùsòrò ó gbọ́dọ̀ rí dájú pé wọ́n pọ́dún kan bó sì ti ṣe mà pé wọ́n kádùn òun náà ni kò béèrè lọ́dọ̀ àwọn ẹni tó ṣe pé àwọn ń ta ẹran tí ó sì jẹ́ wípé òun náà kàn lù nítorí pọ́dún léyà dé ẹni tó nímọ̀ nípa ẹran dáadáa látàrí eyín ẹran wọ́n máa ń dá ọjọ́ orí wọn mọ̀ èyí tó bá ti bẹ̀rẹ̀ sí rọyín èyí tí ò ti bẹ̀rẹ̀ sí rọyín wọ́n máa ń dá ọjọ́ orí wọn mọ̀ ẹni tó bá fẹ́ pa màálù ó gbọ́dọ̀ rí dájú pé màálù tó ń fẹ́ pa ó ti kádùn 2 ó sì ti wọnú ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ni pé kò bá ìjọjọ́ kan ló fi lé lọ́dún 2 irú màálù tó wọlé yánu èèyàn máa rí màálù nísọ ibi tí wọ́n ti ń tẹran tí ó ṣe gbọ̀ngbọ̀nràngbọ̀n téèyàn rò wípé ó ti wọlé yá ni ṣùgbọ́n táwọn ẹni tó lóye mà nípa ìmọ̀ ọjọ́ orí àwọn ẹranko ń bá wò wọ́n lè sọ pé kò tí ì kádùn 2 à ń sì ń fẹ́ kọ́ kádùn 2 kó lé sọ́dún 2 kódà kó sì pẹ̀lú ọjọ́ kan ràkúnmí ẹ̀wẹ̀wẹ̀ ó gbọ́dọ̀ kádùn 5 yóò kádùn 5 ọdún 5 rẹ̀ ti pé gẹ́rẹ́gẹ́ ó ti wá fi ọjọ́ kan jù bẹ́ẹ̀ lọ bọ́ sínú ọdún ẹlẹ́kẹfà àwọn ẹran eléyìí tó ṣe pọ̀ wọlé yànà ìgbàláyè kò sí fún wa o láti jọ jásí pé ẹran míì yàtọ̀ sí àgùtàn màálù tàbí ràkúnmí la pa fún ẹran léyà
ẹnikẹ́ni tó bá fẹ́ pẹran míì tó bá ti yàtọ̀ sí léyìí kìí ṣe léyà ni wọ́n ń pè léyìn bọ́yọ̀ kàn fẹ́ pẹran kó lè bá àrẹ́ran jẹ lọ́jọ́ ọdún. wáyé o ẹran tá a bá pa láti fi pa ẹran léyà eléyìí tó lọ́lá jù òní kó jágbó nítorí parípa nàbọ Muhammad sallallahu alayhi wa sallam àgbò lànàbì sallallahu alayhi wa sallam máa ń pa fẹ́ràn léyà kò wá burú kẹ́nìkan pa màálù àbí kó pa ràkúnmí ṣùgbọ́n pẹ̀lú pé kò náà mọ̀ pé àgbò lọ́lọ́lá jù. ẹran tá a bá pa fún léyà a gbọ́dọ̀ ṣàkíyèsí pé ọ̀kan nínú àwọn àléébù mẹ́rẹ̀ẹ̀rin yìí kò sí lára rẹ̀. ẹran léyà wa kò gbọ́dọ̀ jó lójú kan eléyìí tó hàn pé lójú kan ni bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ jẹ́ arọ eléyìí tó hàn pé arọ ni kò gbọ́dọ̀ jẹ́ aláàárẹ̀ eléyìí tó hàn pé ń ṣàìsàn kò sì gbọ́dọ̀ jẹ́ èyí tó ti rù tó ṣe pé kò sí mùdùnmùdùn nínú egungun rẹ̀ tí àwọn àléébù mẹ́rẹ̀ẹ̀rin yìí àbọ̀kan nínú rẹ̀ tí ó bá ti sí lára ẹran tá a fẹ́ pa irú ẹran tí wọ́n ní ká pa fún léyà nù. wáyé o ẹni tí ó bá wa pa léyà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí nítorí pé ara àjọsìn tí Islam mú wá ní ká pẹran léyà ẹni yìí bá sì ti ṣe mùsùlùmí kò sẹ́ni tó bẹ ọkọ bá wa sí ọ̀kan nínú nǹkan tó jójú sí ẹ̀sìn wa. ìwọ tó sì jẹ́ mùsùlùmí ọba àjọkùnrin ọba àjọbìnrin tó o bá ti ní agbára nǹkan tó fi lè pa ìwọ ni wọ́n ń bá wí. ó ń bẹ nínú àwọn èèyàn tó ẹ́ pórúkọ lásán ló fi ń jẹ́ mùsùlùmí kò máa sojú ṣe ìjẹ́ mùsùlùmí tóun náà bá wá lọ rẹran pípò ń fẹ́ pẹran léyà ó kàn fẹ́ pẹran jẹ lásán ni nítorí pórúkọ lásán kò sọ ní di mùsùlùmí. bàbá rẹ̀ lè máàmù ní kò sọ di mùsùlùmí wọ́n pẹran súná lọ́jọ́ tí wọ́n bí ọ lọ́jọ́ keje kò sọ di mùsùlùmí nítorí pé ńgbà tí wọ́n dàgbà tó o ti dẹni tó bàlágà tá a gbé ọ sórí àtẹ a rí pé èsè Islam ẹni tí kìí bá sì ti sojúṣe mùsùlùmí wọn kìí pè wọ́n mùsùlùmí tó bá kàn pẹran fẹ́ jẹran lásán ni ìwọ náà ń bá wọn lọ Eid èsè mùsùlùmí ẹni tí kìí bá ti sojúṣe àwọn mùsùlùmí kò lè jọ́kan nínú wọn. bákan náà ẹni tí ó pẹran léyà yóò jẹ́ pé ó ní ìkápá nǹkan tó lè fi ra iléyà hàn olúwa ọ̀bẹ ọ́ kọ́ lọ́ máa ṣagbe kọ́ máa ṣe bára nítorí kí wọ́n lè bá ra ẹran léyà fún ọ àbí kọ́ máa lọ gán sẹ́nu ọ̀nà ilé ẹnìkan tó jó lówó kọ́ máa sun rárá nítorí kó lè bá ra ẹran léyà fún ọ. kálá ẹni tó bá ní agbára rẹ̀ kò bá àjọkùnrin kò bá àjọbìnrin òun náà lẹni táwọn wípé yọ pẹ̀ràn léyà ó sì bùkátà kó dógungun mọ́mọ́ rẹ wípé àfi tọ́mọ bá rẹ ẹran léyà fún ọ kò sí nínú nǹkan tó lu àlàbọ̀ ọmọ lọ́rùn kò sì sí nínú nǹkan tó fi ṣẹ̀ríà sọ wípé àfi tọ́mọ bá tó ṣe látò pé lọ́mọ dáadáa fóbi rẹ̀ kò sí nǹkan tó burú o tọ́mọ bá lágbára rẹ̀ tó rà á bùn bàbá rẹ̀ àbọ̀ rà á bùn ìyá rẹ̀ àmọ́ ká wá ṣe ní májẹ̀mú dandan wípé ọmọ ò ní jẹ́ ọmọ dáadáa àfi tó bá tó rẹran léyà fún bàbá àbí ìyá rẹ̀ eléyìí ó ń bùkátà ẹ̀rí kò sì sẹ́rí kan fún un lábẹ́ òfin ṣẹ́ríà ẹni tó lágbára rẹ̀ ni. ọmọ kan ní òun ti máa ń pa ẹran léyà fún bàbá òun ti ṣe díẹ̀ ṣùgbọ́n òun ṣe bẹ́ẹ̀ náà ni nípa àwọn ìròyìn tó dé tí gbọ́ òun tó rò wọ́n gbé ibi tí wọ́n ń gbé nípa pé bàbá ó ti pa ìsìláàmù tí ọjọ́ ti pẹ́ òun wá gbìyànjú láti rí pé látara ẹran léyà yìí òun máa ń pàkíyèsí wọn pé tọ̀ ṣé mójútó ìsìláàmù dáadáa lágbájá mẹ́ran léyà bọ̀ ìgbà tí ó wá kù dẹ̀dẹ̀ kọ́dún léyà kan fẹ́ wọlé àwọn èèyàn wá fi yé òun pé bàbá òun ò ṣe ìsìláàmù máa ò nǹkan míì ni bàbá òun ṣe kó wọn mọ̀ wùlẹ̀ máa sọ owó nù pípò òun ra ẹran léyà fún bàbá ǹjẹ́ sóòótọ́ ni àbírọ́ òun náà bá sì ṣèwádìí fínífíní ó padà hàn sóhun pé bàbá òun tiẹ̀ lọ́ọ́ jóyè lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ lọ́dọ̀ àwọn olóòṣà bàbá òun ti fi ìsìláàmù sílẹ̀ lóòótọ́ ǹjẹ́ kó wọn tún tẹ̀síwájú bí pẹ̀lú pé kó wọn máa rẹran léyà fún bàbá torí tóun bá kùnà láti rà fún wọn lọ́dún yìí bàbá ò bínú tí bàbá ọba bínú kó bínú tí ọba bínú kó bínú torí pé mùsùlùmí ni wọ́n ní kó pẹran léyà mùsùlùmí ló lè rẹran bùn kó fi pa léyà ẹni tí kìí ṣe mùsùlùmí ẹran kí ló fẹ́ sọ pọ̀ ra fún tí wọ́n rántí pé sírò ń bẹ lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmà ni ẹ̀san sì ń bẹ pẹ̀lú torí ẹ̀yin òbí tẹ́ ń fẹ́ kọ́ máa yún ṣe dáadáa fún yín irú àwọn dáadáa eléyìí tẹ́sìn Islam mú wá ṣé mùsùlùmí lẹ́yìn tẹ́yìn bá jẹ́ mùsùlùmí ó dájú pé ẹ lẹ́tọ̀ọ́ sáwọn dáadáa hàn tẹ́yìn bá ti ṣe mùsùlùmí ẹ gbàgbé ẹ má jẹ́ kí ọmọ yín kó lùgbà Allah nǹkan tí ó tọ́ sí mùsùlùmí láti ṣe ẹ má ti ọmọ yín lọ́gbọ̀ngbọ̀n tẹ́ fi wá jẹ́ kó ṣe nǹkan tí ó fi kó sínú gàù tẹ́lẹ̀ yìí bá yé wa bàbá rẹ
o bùkátà kó ṣe dáadáa sí tọ́lọ́n tí Allahu azza wa jalla tó bá ràn ọ́ lọ́wọ́ pẹ̀lú nǹkan tó lè fi ra ẹran iléyá fi bùn bàbá rẹ̀ kò sí tó burú mbẹ̀ kò sí nǹkan tó burú mbẹ̀ ṣùgbọ́n bàbá rẹ̀ ó jẹ́ mùsùlùmí gidi yóò jẹ́ ni tí mójútó ìsìláàmù lójú méjèèjì kò ní jẹ́ ni tó jẹ́ pé ń fẹ̀sìn dọ̀wẹ́kẹ́ eléyìí ó jẹ́ táwọn bàbá tó fẹ́ gba dáadáa lójú ayé yín nù tẹ́ bá tún lọ kùnà lẹ́ni tó ṣe pé ẹ ṣe ìsìláàmù kù ẹ lọ mọ̀ dájú pé ẹ ò ní rí àdúrà kan gbà látọ̀dọ̀ àwọn ọmọ yín nítorí pé ìsìláàmù kò gbà kọ́ máa tó jẹ́ mùsùlùmí kọ́ máa ṣàdúrà fún bàbá àbí ìyá rẹ̀ tí wọ́n kú kúrò láyé lórí nǹkan tí kìí ṣe islam torí délé ẹ mójútó islam yín o ẹ má fi islam yín ẹ má fi ṣàwàdà kò sí nǹkan tá a ní tó wọ́n tó tó islam nígbà tí òbí wa táwọn náà bá ti wá jẹ́ni tí mójútó islam gbogbo dáadáa téèyàn máa ń ṣe fóbì lójú ayé àti lẹ́yìn ikú rẹ̀ àjẹpẹ́ ẹlẹ́tọ̀ọ́ sí tí bàbá bá ti wá jẹ́ pé ó ti kó lórí islam àbí ìyá ni ẹ mà dájú sáká wípé gbogbo dáadáa eléyìí tóbi máa ń rí lọ́dọ̀ ọmọ lójú ayé àti lẹ́yìn ikú rẹ̀ látàrí islam ẹ ní láǹfààní sí nítorí pé èèyàn òkúkú ṣe islam ma àbòsí ni kẹ́ ẹ máa wá béèrè àǹfààní tí ò sí fẹ́nìkan àfi mùsùlùmí Olúwa ẹlẹ́dàá wa kò fábòsí eléyìí jẹ́ báwọn wáyé o ní ìgbà tí oṣù Dhul-Hijjah yìí tó ti wọlé nígbà tí oṣù Dhul-Hijjah yìí tó ti wọlé Dhul-Hijjah lónìí gẹ́gẹ́ bí a ti ṣe rí ó ti péjọ karùn-ún a rí i pé láti ìgbà tí oṣù yìí ti wọlé lọ́jọ́ àtìní eléyìí tó kọjá inú ti dèèwọ̀ fún gbogbo ẹnikẹ́ni tó gbèrò láti pẹran léyà lọ́kùnrin ni àbí lóbìnrin láti mú nǹkan kan kúrò nínú irun ara rẹ̀ tàbí èékánná ara rẹ̀ tàbí awọ ara rẹ̀ a ò gbọ́dọ̀ gé nǹkan kan nínú irun ara wa mọ́ a ò gbọ́dọ̀ mú nǹkan kan kúrò nínú èékánná ara wa mọ́ bẹ́ẹ̀ ni a ò gbọ́dọ̀ gé nǹkan kan kúrò nínú awọ ara wa mọ́ títí tí ó fi di pa pẹran léyà lọ́jọ́ ọdún eléyìí ni òfin Allah nínú hadith tí imam Muslim tó gbé jáde tó jẹ́ hadith tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ ya ńlá wa Ummu Salamata radiyallahu anha tẹ́lẹ̀ yìí bá yé wa akramakumullah táwọn alálàájì ọ̀tọ̀ tí wọ́n tọ̀ wá lé tó fẹ́ pẹran léyà ọ̀tọ̀ torí pé wọ́n nǹkan mẹ́ta tán ní kí wọ́n má mú kúrò yìí títí tó fi pẹran léyà ó kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ nǹkan tá ṣe léèwọ̀ fẹ́ni tó lọ ṣe hajj tàbí umra níbi pé kò wọ́n mú kúrò àwọn ò gbọ́dọ̀ mú nǹkan tó pọ̀ ju eléyìí lọ kúrò lára tiwọn téèyàn bá wá ṣèèṣì tó mú nǹkan kan kúrò èèyàn tọrọ àforíjìn ìpẹ̀sẹ̀rẹ́ rẹ̀ ní kó tọrọ àforíjìn wọ́n ní arábìnrin kan ṣèbéèrè wípé àwọn jẹ́ ẹni tó ṣe wípé irun máa ń hù nímú àwọn irun mú í máa ń hù fáwọn ní táwọn sì máa ń ṣe ni pé láàrin ọjọ́ 2 sí 3 àwọn máa ń fa kúrò láti ọjọ́ àtìní tí oṣù Dhul-Hijjah ti wá bẹ̀rẹ̀ sí àná táwọn ń ṣèbéèrè àwọn ti rí pé irun yìí ti pọ̀ kí ni káwọn ò ṣe ẹ ò gbọ́dọ̀ mú nǹkan kan kúrò nínú irun yẹn títí tí ó fi di pẹ̀pẹ̀ràn léyà yín eléyìí ni òfin Allah àsìkò wo iná láwa máa pẹ̀ràn léyà wa á pẹ̀ràn léyà lọ́jọ́ ọdún lẹ́yìn ìgbà tá a bá ti parí sọ̀láàtùl Eid tá a bá ti parí sọ̀láàtùl Eid àsìkò àti pẹ̀ràn ti tó oníkálukú yóò lọ pẹ̀ràn rẹ̀ ní ọjọ́ ọdún yìí tó bá sì wùyàn láti sọ di ọjọ́ kejì ọdún ìjọ́ kẹta ọdún àbí ọjọ́ kẹrin ọdún kò sí nǹkan tó burú ńbẹ̀ kọ́sàmà ti kọjá àwọn ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí báyìí eléyìí lèyí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ apá kan nínú àwọn olùmọ̀ bíi al-Imam Malik rahimahullah àwọn sọ pé ọjọ́ 3 péré lọ́jọ́ pẹran ọjọ́ ọdún ọjọ́ kejì ọdún àti ọjọ́ kẹta ọdún péré nígbàtí àwọn olùmọ̀ míì sọ pé ọjọ́ 4 ni ọjọ́ kẹrin ọdún náà tún kù ẹ̀rí eléyìí tí wọ́n fi tọ́ka sí ọjọ́ kẹrin ó lágbára ní ó fi ṣe yọ kúrò eléyìí tó túmọ̀ sí pé tó bá ṣe pé àwọn ẹran eléyìí tó ń ná láti fi paléyà wọn ó sì ń wò ó pé pẹ̀lú bí iye tí wọ́n ń pe àwọn ẹran ti ṣe jẹ́ kò ní í fẹ́ rọrùn fún ọ láti lè pẹran o lè sọ di ọjọ́ ọdún kó lọ wá èyí tó lè ríra bóyá Allah ó pè kí pààrẹ̀ ọkà tí pààrẹ̀ ọba tún ka ó lè tún lọ ọjà níjọ́ kejì ọdún ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ẹran owó wọn tún ti dín
tí ó bá rí bẹ́ẹ̀ ọjọ́ kẹta ọdún síjọ́ kẹrin ọdún inṣàlá ó rí kan rà eléyìí ò jẹba àwọn afásitì yìí rọ àwọn ẹni tí ń tẹran náà wípé ẹgbẹ́ àdá yẹn gbé wá sílẹ̀ díẹ̀ ẹ láàánú àwọn èèyàn nítorí pé ẹ̀sìn ni wọ́n fẹ́ fi pípa àwọn ẹran yìí ṣe kìí ṣe pé wọ́n fẹ́ rà tún tà bí èèyàn bá jẹ́ pé rírà lèèyàn fẹ́ rà tí ó tún tà ẹ dákun èló la fẹ́ tà àwọn ẹran tí ó pè wá ẹran òjùgbó ń kán lọ ẹni gbẹgbẹ̀rún náírà ni kò sì dín kọ́bọ̀ bá ṣe yín sébè lẹ́yìn wá sí poro ẹni kò dín ọ̀dà á padà san ẹgbẹ̀rún náírà ẹ dákun bá wá pẹran tá a kún tá a gbé sórí àtẹ èló la tà tó bá pé títà ni ṣé a lè pa 100 ẹgbẹ̀rún bẹ́ẹ̀ ẹgbẹ̀rún la sì rà tí ó bá jẹ́ pẹ̀mí pa fẹ́ fi ṣẹ̀sìn ta ni ó wà rẹ̀ ran wọn tó iye tẹ̀ ní lálára tún tà owó tẹ̀yìn náà rà kọ̀rẹ́rìn ìdínú tó fi jẹ́ pé ẹ̀yin náà ẹ gbówó rẹ̀ sókè ẹ dákun ẹ gbé wálẹ̀ díẹ̀ ẹ jẹ́ kó rọ̀ àwọn èèyàn lọ́rùn láti ṣe ẹ má jẹ́ kí ẹni tí ó ti ń dáwó jọ ó tójọ́ mẹ́ta ipe ẹran iléyà ló ń fẹ́ fi pa màálù àbí ìhó màálù a gbọ́dọ̀ ta nǹkan kan bẹ̀ pátákó rẹ̀ ti fi ń tẹ̀lẹ̀ a gbọ́dọ̀ ta nǹkan kan bẹ̀ kò sí nǹkan kan tó wà fún títà nínú ẹran iléyà ẹni tó jẹ́ alápàtà tó bá wa kun ẹran lọ́jọ́ ọdún iléyà àbí ọjọ́ kejì ọdún a ò gbọ́dọ̀ mú nǹkan kan nínú ẹran fún ìpele máàmù táwọn ń ṣe sọ láti lẹ́yìn ẹ̀ òní ọmọ tọ́ lójúlé ládùúgbò sádùúgbò láti bá wọn dú àwọn ẹran iléyà wọn gbogbo ẹran tí lè máàmù bá sì ti dú òun ló lọ́rùn ẹran eléyìí ò sí lábẹ́ òfin ṣẹ́ríà ẹ ti gbọ́ wípé ẹni tó bá ní kúnran gan a ò gbọ́dọ̀ gbà bàbá polúwa ló ṣe lófin bẹ́ẹ̀ ẹ̀yin ẹ wo báwọn èèyàn bá ṣe máa lò ń lòkulò kò sínú òfin Allah àmì fẹ́ kó jẹ́ pé wọ́n tó fẹ́ pẹran iléyà lọ fọ́ ara rẹ̀ pa ọwọ́ á lè pe alápàtà kọ́bọ̀ kún àbí kọ́bọ̀ sún eléyìí ò sí nǹkan tó burú ń bẹ̀ àmọ́ tí wọ́n bá wá láyà láti dápa tí wọ́n bá jẹ́ kí wọ́n bọ́ dúnbù rẹ ni à ń fẹ́ kó jẹ́ pé wọ́n náà dúró ń bẹ̀ kí dúdú rẹ̀ kó sojú rẹ̀ agbára rẹ̀ ọ̀ká àti dáadú àmọ́ ọkàn rẹ̀ gbọ́dọ̀ gbé àti dúró máa wo bí wọ́n ti ṣe dù wáyé o kò burú kéèyàn pàjọ ẹran ẹyọ kan lọ kò burú kéèyàn pàjọ ẹran ẹyọ kan lọ àmọ́ a sọ pé ìtọ́lọ́lá jù ọ̀nà àlàgbò kò sí ní tó burú kọ́ pàgbò púpọ̀ kò sí tó sì burú kọ́ pa màálù lẹ́ran léyà kọ́dọ̀ o lè pàjọ màálù ẹyọ kan lọ bẹ́ẹ̀ ni o lè pa ràkúnmí kọ́dọ̀ o lè pàjọ ràkúnmí ẹyọ kan lọ ṣùgbọ́n ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ̀ máa bá wọn kun ẹran tó wá ké kúnkún lẹ ẹ̀yin tẹ́ ẹ̀ bá wọn sun ẹran tó wá ké sunsun lẹ fẹ́ sun ẹ bẹ̀rù Allah ní ọ̀pọ̀lọpọ̀ lónìí tí wọ́n bá fẹ́ sun ẹran wọ́n èlò epo bá fi má epo pẹtiróòlù ni wọ́n máa ń lò epo pẹtiróòlù tẹ̀ ń ṣe ń lò ẹ mọ̀ pé pẹtiróòlù á máa gbiná ju epo bá fi lọ nígbà tí wọ́n bá wá ń da epo pẹtiróòlù yẹn tó bá ń da lu màálù lápèjúwe ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ìdá tí wọ́n máa da yóò jọ ìdàkudà bẹ́ẹ̀ sì ṣe ń dáhùn ẹ mọ̀ pé atẹ́gùn ó lè gbádà mọ́ wọn lọ́wọ́ ibi tí wọ́n dá sí yóò débi tó ju ibi tí wọ́n dá sí lọ ìmọ̀tẹ́ bá wá finá sí iná gbà níbi tó lérò pé náà ti lè gbà ẹ̀yin náà tí ó jẹ́ pé gbogbo ẹ̀ fẹ́ kó sojú yín tó ṣe pé àlè pé lófófó oníkálukú ó dùn bẹ́ẹ̀ ni wọ́n gan mú bẹ́ẹ̀ pé àwọn fẹ́ rí ẹ̀ rí ibi tí wọ́n ti ń sun màálù rí ni yóò wá jẹ́ pé iná bó ti ṣe gbà lára màálù lọ́gbà lára ẹni tó ń wòran gẹ́gẹ́ bíi pé wọ́n ń pa ràkúnmí lọ́dún kan àwọn èèyàn wá jẹ́ pé wọ́n rí ràkúnmí rí ràkúnmí inú ìwé wọ́n rí ràkúnmí tí ń tẹ̀lẹ̀ lélẹ́yìí wọ́n ti wá máa ń wòran lójoojúmọ́ ń jọ́ wá díjọ́ ọdún oníkálukú á péjọ bìbà àwọn fẹ́ rí bí wọ́n ti ṣe máa gún ràkúnmí wọ́n á gún ràkúnmí ibi táni tí wọ́n fẹ́ bá wọn sún tó náà ti ń fọn pò nífàkúfà atẹ́gùn gba epo fáma lọ́wọ́ ìgbà tí ó fi iná sí ràkúnmí la arọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó wá wòran níná ti dún subhanallah iná ń jó wọn ń jó ràkúnmí tó mú kí ìpàdánù ẹ̀mí bíi mélòó kó ṣẹlẹ̀ ní ọdún yẹn à ń bẹ Allah kí rorò tó má ṣẹlẹ̀ mọ́. tí a bá fẹ́ sun ẹran báwọn ẹ jẹ́ káwọn èèyàn jìnnà púpọ̀ ọdún là ń ṣe ká má bàa jẹ́ pé ìbànújẹ́ la fi sọdún nǹkan tá a ṣe tí ó fa wàhálà ẹja jìnnà sí kí ni tó le nínú kẹ́pẹ́ fẹ́ fa irun ara wọ ẹran gan kí ló le ń bẹ
ẹni kò lè gbáriwo yẹn ni kò sì lè rí èéfín dèpòdépò ká wá pé iná gbà lára ta ni tọ nítorí délé ká máa nǹkan tá a ṣe tó ṣe pé yóò bí àlàáfíà. akramakumullah ẹran léyà wọn tó bá yẹ pọ́jọ́ ọdún yẹn náà iná làbá ti mú ta ti pín fẹ́ni tá a fẹ́ fún kò sí ní tó burú bẹ́ẹ̀ àbùkátà ká da dúró dọ̀la ẹni tó bá sì da dúró dọ̀la ńlọ́mà kò sí ní tó tún burú bẹ́ẹ̀ náà. níbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ pé ẹ gbọ́dọ̀ kó ẹran léyà pamọ́ tayọ ọjọ́ mẹ́ta ẹ gbọ́dọ̀ kó ẹran léyà pamọ́ tayọ ọjọ́ mẹ́ta ṣùgbọ́n nígbà ìgbàyìn anabi ní ẹ kó pamọ́ dìgbà tó bá wù yín. mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ẹ gbọ́dọ̀ kó ẹran léyà pamọ́ tayọ ọjọ́ mẹ́ta ní báyìí o ẹ kó pamọ́ dìgbà tó bá wù yín. eléyìí ni tó ṣẹ́kù tó sì ṣẹ́kù díjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmá igbó bá wù ọkọ ẹran léyà rẹ pamọ́ fọ́dún 2 mẹ́ta wọlọ́mọ tó bá sá ti ní ṣèdín tí ò ní bàjẹ́ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ẹni tó wá ṣèbéèrè tó ṣèbéèrè nípa pé ìlú Amẹ́ríkà ló ń wà èèyàn ló wọ́n bẹ̀ pé kọ́bọ̀ ń du ẹran ní Nàìjíríà níbí báyìí òun ò sì ní rí bí wọ́n ti ṣe pa ẹran kò ní sojú òun kò sì sí bí nǹkan kan nínú ẹran bó ti ṣe lè dọ́dọ̀ òun bóyá lọ́jọ́ ọdún àbí lẹ́yìn ọdún gan ṣé òun náà lára òun ní gé kaná òun ní gé irun tàbá wàárò òun títí tí wọ́n fi pẹran léyà lọ́jọ́ léyà ṣé tóun náà bá sì fẹ́ lọ Eid òun ní jẹ nǹkan kan títí tí wọ́n fi pẹran léyà òun nígbà tí ò sí nǹkan kan nínú ẹran léyà tóun ó fi tẹ́lẹ̀ kùn. a ti sọ nínú irú ìbéèrè bẹ́ẹ̀ tọ́kan nínú àwọn tó wà ní ìlú òyìnbó náà ṣe níjọ́ ni kí ló dé tẹ̀yìn ò ní pa fúnra yín yes àwọn wà ní Canada kí ló dé tẹ̀yìn ò ní pa fúnra yín ẹ pa fúnra yín ní Amẹ́ríkà tẹ wà yẹn náà ó rọ̀ yín lọ́rùn láti pa ó rọ̀ yín lọ́rùn láti pa mẹ́ ẹ mẹ́jọ já sí wípé wọ́n ti bá mi pa náà lẹ́ẹ̀ máa bá ká lọ́dọọdún ẹ̀yin náà pa wọ́n yé jẹran l'Amẹ́ríkà ni tẹ́ ẹ bá pa ẹgbẹ́ran yín wálé kẹ́ wá sáyàn rẹ̀ kẹ́ fi jẹ́ wípé ó wà lárọ̀ọ́wọ́tó yín tẹ́ fi jẹ́ bó ṣe yẹ kó rí nù. ìgbà míì ẹ̀yin lẹ́ ń ràn bàjẹ́ lọ́wọ́ púpọ̀ nínú àwọn tó ń kówó ránṣẹ́ sí pé bá ń pẹran léyà ó lè má pẹran ó jẹ́ pé níná ló wọ́n náwó ó sì lè pẹran àmọ́ owó tẹ́ fi ránṣẹ́ ó yẹ pé 1/5 rẹ̀ ni ó fi ra ẹran mísímísí owó tó ṣe pé ọ̀káká fi ra ẹran gbàgbàràn òun á lọ fi ra ẹran róńdó subhanallah torí ẹ máa ràn bàjẹ́ lọ́wọ́ ẹ̀yin náà máa pa níbi tẹ́ wà ó ràn yín lọ́rùn dáadáa láti pa ẹ wádìí ọ̀nà tẹ́ lè gbà láti rẹ́ran yín pa ní Amẹ́ríkà tẹ́lẹ̀ wà lọ́nà tó fi jẹ́ pé ẹ rẹ́ran tẹ́ fẹ́ pa ẹ sì pa lọ́jọ́ ọdún nígbà tẹ́ pẹran yín tán nǹkan kan nínú ẹran lẹ fi tẹ́lẹ̀ ikùn yín bó ṣe yẹ kẹ́ ẹ máa ṣe nù àfi tó bá yẹ pé ibi tẹ́yìn wà ẹ ti ṣèwádìí kò lè sí bó ṣe lè rọ̀ yín lọ́rùn láti pa ẹran so eléyìí ọ̀tọ̀ tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà tẹ́ ẹ bá tó gbọ́ pé wọ́n ti bá yín pẹran léyà ni ó tó tọ́ sí yín láti ṣerun yín láti gé kíkaná yín láti gé nǹkan kan nínú awọ ara yín wáyé o tẹ́ ń bá ń sìn lọ sí Eid lọ́jọ́ ọdún ẹ ò gbọ́dọ̀ jẹ nǹkan kan títí tẹ́ fi ti Eid dé tó ń ti pẹ́ ẹ̀rùn sí nítòsí yín ohun tẹ́ bá rí ẹ máa jẹ nítorí pé ẹ̀yin lẹ́ran tẹ́ pa ẹlẹ́yìn ìjẹ́ bó ti ṣe jẹ́. wọ́n á ní ǹjẹ́ náfìlà rákà méjìlá. ẹni náfìlà rákà méjìlá tó lọ́wọ́ ní ká máa ṣe lóru àti lọ́sàn-án ṣé tí àwọn bá ń ṣe náfìlà yẹn ní gbogbo ìgbà àmọ́ tó ṣe pé máa ń bọ́ máwọn lọ́wọ́ lẹ́ẹ̀kan láàrin táwọn láǹfààní kí wọ́n bá wọn kọ́lé o gbogbo ìgbà ńlòfin ṣẹ̀rí à ń sọ ẹ ní pátì ńgbà kankan àfìgbà tẹ ní ìdíwọ́ tí ṣẹ̀rí àgbà wọlé tẹ́ ẹ bá ti ní ìdíwọ́ tí ṣẹ̀rí àgbà wọlé ẹ̀yin lẹ kó ìkùnà bá àti róore téèyàn máa gbà nígbẹ̀yìn rẹ̀ lẹ kó bá mara yín lọ́wọ́ torí de eléyìí èèyàn ò mójútó ní gbogbo ìgbà ẹ tún wá sọ pé ṣé wọ́n máa kọ́ ilé ẹyọ kọ̀ọ̀kan fún yẹn ni rárá wọ́n máa ṣe nínú ìgbésí ayé rẹ títí tó fi kú ó sì ní fi ráàrí títí tó fi kú àfi tó bá pé orí ìrìn àjò lọ wà
àwọn èyí tánàbí máa mójútó lórí ìrìn àjò nínú ẹ̀ ní gbogbo ìgbà lọ́ọ́ máa mójútó tó bá sì ti padà délé ó tún padà sórí méjèèjìlá Olúwa kọ́ ilé kan ìyẹn ni pé nígbésí ayé rẹ tó fi kú tó ń bá mójútó sọ̀láàtì wọn láǹfààní sí wọn kọ́ ilé kan fún ọ nínú àlìjánnà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní nǹkan oṣù àwọn nítawọn fura sí ni pé ọjọ́ 5 sọ́jọ́ 6 ni máa fi wá láti ìgbà táwọn ti wà ní ọmọge ṣùgbọ́n nísìn àwọn fura sí pé ó ń ṣe ségesège ó lè wá fúnjọ́ 3 káwọn rí i pé ìmára ti dé káwọn ti lọ wẹ̀ lọ́jọ́ 4 káwọn máa bá ìjọsìn lọ ní pẹrẹwu ṣùgbọ́n gbọ́ bá dijọ́ 5 lẹ̀jẹ̀ yóò bá tún wá wíwá tí ó wà ó lè má pọ̀ bí tí ṣe máa pọ̀ ṣùgbọ́n àwọn rí i pé nǹkan oṣù náà ni a sọ yìí pé ó súnmọ́ kó jẹ́ pé ọjọ́ 5 sí 6 ayún náà lẹ́sì wà ṣùgbọ́n bí tí ṣe máa wá tẹ̀léra wọn tẹ́lẹ̀ kò máa wá tẹ̀léra wọn má ìjọ tó bá ti wá ẹ̀ka kún pẹ̀sẹ̀ nǹkan oṣù yàtọ̀ sí ọjọ́ tí ó bá ti wá ẹ̀ka kún pẹ̀ ti ṣe mára gbogbo ohun tí mùsùlùmí ní láti ṣe tí ó bá máa ṣe nǹkan oṣù ilẹ̀ yìí náà máa ṣe tó bá sì tún ti wá ẹ̀tún kà kún pọ̀ wá ṣùgbọ́n ọjọ́ 3 ló ti wá tẹ́lẹ̀ kó tó di kó fi jọ́ kan dá nígbà tó bá wá ń jọ́ 5 ẹ fi ti jọ́ 5 kún 3 tó ti síwájú ó péjọ́ 4 nù ó súnmọ́ yí pé kí ó tún wá nígbà míì kó fi péjọ́ 5 gẹ́gẹ́ bí tí ṣe máa wá tẹ́lẹ̀ nígbà tẹ́ wà lọ́mọge tí ò bá tún dúró lọ́jọ́ 5 ó tún lè pé 6 gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe pé láàrin ọjọ́ 5 sí 6 náà ni máa fi wá tẹ́lẹ̀ gbogbo ọjọ́ tí ó bá ti wá ẹ̀ka púpẹ̀ wà nù mára ẹ máa ṣẹ̀sìn torí pé tẹ́ ń bá ń pátì tó ń tipẹ́ ẹ̀rẹ́jẹ̀ kankan títí látàárọ̀ tílẹ̀ ọjọ́ ń fi sú tọ́jọ́ mi tún fi wọlé a jẹ́ pé ẹ máa fẹ̀sìn ráre nù ẹ wà bẹ lábẹ́ àkọọ́lẹ̀ pé látàrí nǹkan oṣù ọ̀pọ̀ àìmọye ọjọ́ iná lẹ tẹ̀ lójúmọ́lẹ̀ láì ṣẹ̀sìn nínú ẹ̀ kó lu akọ́mọ́jà kó bára wa. Jazakumullahu khairan Sheikh. 08085677726 08085677726 fáwọn tó ń bẹ ní Nàìjíríà fáwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè +234 8083293896 +234 8083293896. wọ́n ní ẹni tó yọ zakat lọ́dún tó lọ lẹ́yìn tó yọ zakat tán irú dèdè owó tó ní tí ní sọ́ọ̀bù wọ̀ tó fi yọ zakat yẹn ó ti ní lọ́wọ́ padà àmọ́ láti ìgbà tí owó ohun tó ti dé sí lọ́wọ́ padà títí tó fi wá di àsìkò owó eléyìí ti dé sí lọ́wọ́ padà lẹ́yìn tó owó ń dé sí lọ́wọ́ padà tán gbogbo ìgbìyànjú rẹ̀ lọ́tún lọ́sìn nǹkankan èyí tuntun wá ń rí kò tó dèdè tó dé sí lọ́wọ́ padà dèdè tó ṣẹ́kù sí lọ́wọ́ padà ní ìṣáájú wọ́n á ní ṣe yọ̀yọ̀ zakati ọwọ́ dèdè tọdún tó lọ tí ó tún ṣẹ́kù lọ́wọ́ rẹ̀ òun ni àbí yọ̀ọ̀dà èyí ti sìn tó rí lọ́tẹ̀ èyí tí ò tó ti èyí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ́dún tó lọ sí yọ̀ọ̀dà papọ̀ èyí ò fi yọ zakat eléyìí lábẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ẹni tó jẹ́ pé ó ní ilé tó fi ń ṣe rentage tó ń fi owó ilé ṣe inú Ramadan ló mọ́ ń yọ zakat ẹ̀ àmọ́ owó ilé rentage yìí kì í tó ní sọ́ọ̀bù téèyàn lè sọ pé èèyàn fẹ́ yọ zakat inú ẹ̀ ṣé tó bá sanwó gbá bóyá owó skúlù owó gbá owó àwo nínú owó rẹ́ńtẹ́jì náà ṣé tó bá kù yóò dá mọ́ owó tó bá wà lọ́wọ́ rẹ̀ láti fi yọ zakati ni àbí yóò tún mọ bí ó ṣe pọ̀ owó tó fi gbọ́ bùkátà yọ látara owó rẹ́ńtẹ́jì. alhamdulilayi òfin ṣẹ̀ríà dá lórí pé tó yẹ pé 50 mílíọ̀nù lẹ́ bá ní lọ́dún tó kọjá tẹ́ fi yọ zakatu 10 nínú 40 kúrò níbẹ̀ fáwọn ẹni tó lúwa ní kẹ́ yọ zakat fún ọwọ́ àdọ́dún yìí dèédé àsìkò tẹ́ máa yọ zakat ní oṣù Dhul-Hijjah ọ̀nà lọ́jọ́ 4 ìgbà tí ọjọ́ 4 yìí wá pé Islam ó sọ pé dèédé 50 mílíọ̀nù tẹ́ yọ zakat nínú rẹ̀ lẹ́sìn ọ̀nà ni ẹ tún mú zakat nínú ẹ̀ lọ́dún yìí kí ni owó tó wà lọ́wọ́ yín jẹ́ láì bìlà pẹ̀lú ibi tó wà lọ́wọ́ yín lẹ́sìn. ẹni tó ń bẹ lọ́wọ́ yín lọ́dún yìí nígbà tá a sí ó jẹ́ 164 mílíọ̀nù ètò túmọ̀ sí pé mílíọ̀nù 4 láti lé nínú 164 mílíọ̀nù yìí lẹ́tùn ti yọ̀dá kan ní 40 so láì kò jẹ́ wípé ẹ fi tẹ̀sín ṣe
tó bá dọdún tí ń bọ̀ á rí i pé ó ti pé 100 mílíọ̀nù nínú 100 mílíọ̀nù lẹ́tì yọ zakat. ẹ má ṣe pé ń dọ́gbọ́n fúnra yín. Olúwa ló fún ẹ lówó sì máa yẹ tó ń fún ẹ. O lè dọ́gbọ́n pẹ́sẹ́ pé nínú 1000 ó fẹ́ yọ zakat fógójì. 1040 yòókù ńkọ́ ta ló rò pọ̀ fẹ́ dọ́gbọ́n fún. Olúwa ló fi gbogbo ẹ̀ fún ọ, òun ló sì ní kó yọ̀dá kan nínú 40 gbogbo ń tó ní. Eléyìí ń jẹ́ báwọn. Ẹni tó nílé tí fi ń háyà tí ń yáwọn èèyàn gbé láti gbowó ẹ̀, ẹni tó ní mọ́tò tí ń yáwọn èèyàn gùn láti gbowó ẹ̀, owó tẹ̀ ń bá ń pa ń bẹ̀ kò sẹ́ni tó ní kẹ́ ẹ kó sọ́tọ̀ pé kẹ́ ẹ lè bá yọ zakat ń bẹ̀. ẹ máa ná tẹ́ bá bùkátà ń bẹ̀ ẹ dàpọ̀ mọ́wọ́ yín. Gbogbo ẹ̀ náà pátá lówó tẹ́ ẹ ní tẹ́ fẹ́ yọ zakat lórí ẹ̀. Owó tí ń pa nìkan iná lẹ́ẹ̀fi kún owó tẹ́ ẹ ní tẹ́ yọ zakat rẹ̀. Kò sẹ́ni tó ní kẹ́ ẹ sírò iye tí lé lè jẹ́, kò sẹ́ni tó ní kẹ́ ẹ sírò iye tí mọ́tò lè jẹ́, kẹ́ ẹ wá da iye tó lè jẹ́ papọ̀ mọ́ owó tí ń bẹ lọ́wọ́ yín kẹ́ ẹ yọ zakat ẹ̀. Kò sẹ́ni tó bẹ̀ ọ́. Ó dàbí ẹni tó lẹ́yìn tó ní adìẹ ni tí ń yẹ́yìn. Adìẹ tí ń yẹ́yìn kò sẹ́ni tó ní kó sírò èló ni wọ́n lè ta àwọn adìẹ yìí. Kò sẹ́ni tó bẹ̀ ọ́. Iye ẹyin tó yé eléyìí tẹ́ ẹ ti kó kalẹ̀ ńlẹ́ sírò iye tẹ́ ẹ lè tà ẹ sírò owó rẹ̀ mọ́wó tí ń bẹ lọ́wọ́ yín. Èyí tẹ́ ẹ ti tà tẹ́lẹ̀ náà ebi ẹ ti dàpọ̀ mọ́wó so bẹ́ẹ̀ ti ṣe máa yọ zakat wọn. Jazakumullahu khairan Sheikh. 08085677726 plus 2348083293896. Wọ́n ní ṣé àlùwàlá tí àwọn ṣe táwọn sì fi ṣe sọ́lá lẹ́yìn táwọn ṣe sọ́lá àtàwọn wá lọ dirun àwọn òsìsó abẹ́ẹ̀ làwọn ọ̀tọ̀. Ǹjẹ́ lẹ́yìn táwọn bá dirun tán ṣé àlùwàlá táwọn ṣe lẹ́yìn táwọn dirun tán ṣe ó lálàáfíà? Bákan náà wọ́n ní ẹni tí yóò pa ẹran ní ọjọ́ kejì ọjọ́ kẹta ọdún iléyá, ǹjẹ́ lẹ́yìn tí àwọn bá pa ẹran tán ni àwọn yóò tó mú nínú irun àbí èkìkánná àwọn àbí lẹ́yìn sọ̀látùl Eid lọ́jọ́ ọdún làwọn mú èkánná? Ẹnikẹ́ni tó ti ṣàlùwàlá tó pé lẹ́yìn àlùwàlá rẹ̀ lọ́ọ́ ṣerun ọlọ́dìrún irun tó lọ dì lẹ́yìn àlùwàlá kò bà àlùwàlá rẹ̀ jẹ́ lópin ìgbà tí nǹkan kan nínú tí máa bá àlùwàlá jẹ́ ó bá ti ṣẹlẹ̀ sí ọ. Lópin ìgbà tí nǹkan kan nínú tí máa bá àlùwàlá jẹ́ ó bá ti ṣẹlẹ̀ sí ọ, àlùwàlá rẹ̀ sì wà. Ọlọ́fà àlùwàlá ó tún fi lọ́sẹ̀ sìn. Ẹni tó yẹ pé ìjọ́ kejì ọdún, ìjọ́ kẹta ọdún àbí ìjọ́ kẹrin ló tó pẹran léyà rẹ̀, kò gbọ́dọ̀ gérun títí tí ó fi pẹran léyà bófin ṣẹ̀ríà sì sọnù. O gbọ́dọ̀ mú nǹkan kan nínú èkíkánná rẹ̀, irun rẹ̀ tàbí awọ rẹ̀ títí tó fi pẹran léyà. Ìwọ ni bó bá ṣe fẹ́ kó yá sí, ó fẹ́ kó yá tó fi rírun orí rẹ̀ ṣe, ó sì fẹ́ kó pẹ́ tó fi rírun orí rẹ̀ ṣe, ọwọ́ rẹ̀ ló wà. Ṣùgbọ́n ẹnìkan ò gbọ́dọ̀ gé ìkánná, kò gbọ́dọ̀ mú nǹkan kan nínú irun ara rẹ̀ tàbí awọ rẹ̀ ṣáájú kó tó dijọ́ léyà, torí pé dijọ́ léyà lọ́jọ́ tá a pẹran. Jazakumullahu kulla khair ya Sheikh fi dunya wal akhirah. Lábẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé bí idhnillahi ta'ala lọ́jọ́ Wednesday ọ̀sẹ̀ tó ń bọ̀ tí ọdún iléyá yóò wáyé pẹ̀lú àṣẹ Allah, Salatul Eid yóò máa wáyé ní testing ground ládojúkọ Civil Defence Office ní àdúgbò Àgọ́ l'Ógbómọ̀ṣọ́ lágogo 7:30 àárọ̀ 7:30 a.m. bí idhnillahi ta'ala 7:30 láàárọ̀ òní Salatul Eid yóò wáyé gẹ́gẹ́ bí ìṣe tí a ti mà ní testing ground ládojúkọ Civil Defence Office Àgọ́ area Ògbómọ̀ṣọ́ bí idhnillahi ta'ala. Àwọn olùmọ̀wá nínú ẹ̀sìn Islam Fadilatu Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji hafidhahumullahu wa ra'ah, àwọn náà ni wọ́n sì máa ṣe bẹ́ẹ̀ ṣe Salatul Eid fún wa. Abi Allah kó bá lọ́ra ẹ̀mí wọn pẹ́pẹ́pẹ́ lórí dáadáa látàrí ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn Islam àti sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Bákan náà ẹ jẹ́ kí n tún máa fi tó wa létí pé tó bá ti wá di ní ọjọ́ kejì ọdún tí yẹn ó máa jẹ́ ọjọ́ Thursday ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí bí idhnillah, gbajúgbajà ètò ní tí a mọ̀ sí ẹ̀kú ọdún yóò tún wáyé bí idhnillah ní kété lẹ́yìn Salatul Asri ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ odi fẹ́ǹsì ààfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ní kété lẹ́yìn Salatul Asri, níbi tí àwọn olùwà nínú ẹ̀sìn Islam Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji tún máa ti tàkótó àwọn ìbéèrè sí wa lóríṣiríṣi tí a sì máa fi ẹ̀bùn ṣe ìfàjẹ́. Bákan náà ẹ jẹ́ ká gbọ́yé ká sì gbọ́ lágbọ́yé àti lágbọ́yé kóró. Ìpè Láríjà àgbékalẹ̀ ètò yìí òun náà ni láti lè máa lékún sí nínú àgbọ́yé ẹ̀sìn wa ẹ̀sìn Islam bí idhnillah. Abi Allah kó jẹ́ kí a ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé kó sì sọ ajú ìgbà náà lọ. Ayakunla Sheikh láàrin ìṣẹ́jú pé ní ti ẹ̀dá kan ibi tí a fẹ́ múra sílẹ̀ bí.
náà ni àwọn òbí mi méjèèjì Naam. bàbá àti ìyá mi kí ni n tó sọ wọ́n dòbí mi kí sì lójúṣe mi lórí wọn ní ìbámu pẹ̀lú òfin ṣẹ̀ríà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó sọ bàbá rẹ̀ di bàbá fún wọn ọmọ tó sọ màmá àwọn di màmá fáwọn ọ̀pọ̀lọpọ̀ sì máa kí lójúṣe àwọn gan-an tó jẹ́ kò ṣe é má ṣe tẹ̀sìn láàbò àwọn lọ́rùn nítorí pé ọmọ mi ẹ̀rí pé ó ti yọ ọmọkọ́mọ mọ́ òbí rẹ̀ lọ́wọ́ lóòótọ́ ọmọ mi ṣàánú òbí rẹ̀ ó ṣe dáadáa sí wọn yóò máa tapa kàkà yóò máa ṣèṣe kò sírú òun ṣe bẹ́ẹ̀ mi mo ṣe nǹkan báyìí èmi mo tún ṣe nǹkan báyìí ǹjẹ́ gbogbo ẹ̀tọ́ àbí ọ̀tọ̀ gbogbo àwọn ní tí Islam tọ́ka sí wọ́n yẹ ká ṣe sáwọn òbí wa láyé láàyè àti lẹ́yìn ikú wọn ní dáadáa á máa wá wọn jáde láti inú al-Qur'an àti sunna nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam yóò máa jẹ́ ìrántí fẹ́ni tó ti mọ eléyìí tẹ́lẹ̀ yóò sì máa jẹ́ ẹ̀kọ́ ọ̀tun fẹ́ni tí ó mọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀ yóò sì jẹ́ akọ́ni nítẹríba fẹ́ni tí ń rí kan àbí méjì sínú rẹ̀ tẹ́lẹ̀ tí ń tapá kaka Olúwa kó tún gbogbo wa sí. Allahumma amin. Jazakumullahu kulla khair ya sheikh fi dunya wal akhirah bi idhnillah. A máa ṣẹnuró lẹ́ni lórí ètò tí a kò ní àlùfíkò